tó o bá lá àlá tí mo fẹ́ sọ fún ọ yìí, àlá tí mo fẹ́ dárúkọ yìí, tó o bá lá, o nílò láti múra sí àdúrà gidi gan ni. O nílò láti kún fún àdúrà nítorí pé ó ní nǹkan tí ó já sí, ó dẹ̀ ní nǹkan tó túmọ̀ sí. Tó bá jẹ́ pé ìgbà àkọ́kọ́ rẹ̀ náà tó ń wo fídíò mi, follow mi, kó lè rí àwọn fídíò tí mo máa post láìpẹ́. Kó follow mi lórí TikTok àtòrí Facebook. Mo gbà ní àdúrà wàrà ànúgbà. Jẹ́ kọ́kọ́ gbàdúrà fún àwọn ẹni tí wọ́n like fídíò yìí tán dẹ̀ share. Ọwọ́ tó fi like fídíò yìí lórúkọ Olúwa wàá fi dá nǹkan rere ṣe, wàá fi gbá ire mú. Ọwọ́ tó wá fi share fídíò yìí, ó ní fi gbókù ọmọ sí, ó ní fi gbókù ọkọ sí, ó ní fi gbókù aya sí pẹ̀lú ògo Ọlọ́run. Bẹ́ẹ̀ ni tó o bá lá àlá yìí tó rí mọ̀ wípé o mú nǹkan kan tó ṣe pàtàkì lọ́wọ́, wọ́n wá jagbà mọ́ ọ lọ́wọ́, o nílò láti kún fún àdúrà gidi gan nítorí àwọn nǹkan tó jẹ́ ire kó má bàa bọ́ mọ́ ọ lọ́wọ́, àwọn nǹkan tó jẹ́ àánú tó fẹ́ ṣẹlẹ̀ kó má bàa dabarú mọ́ ọ lọ́wọ́, kán má bàa jẹ́ kí nǹkan rere tó fẹ́ tẹ̀ ọ lọ́wọ́, àwọn kan má bàa